Omila ní olùdarí àrẹ̀mú yín náà ní o. Bẹ́ẹ̀ ni, like father like son, ọmọ bàbá tó ń pè léegun létí ní ìlú ẹlẹ́rìí àdùbí. Èmi ni òòṣà ńlá tí gbélé tí fọhùn ẹlẹ́rìn yín náà ni. Ẹ wò ó, ṣe lórí ètò tèmi tí mo mú wá kò tiẹ̀ fi bẹ́ẹ̀ pọ̀ rárá. Àmọ́ oògùn ọfà ni. Elédùà ṣàánú. Ọlọ́mọ ẹ̀kọ́ máa ráyé rán ọfà sí wa. Spiritual catapult. Ó bà mí kò dùn mí, ó yàtọ̀ sẹ́ni tí ó bà rárá. Ẹ wo ọfà tá à ń sọ́n pẹ̀ yìí kò dìgbà tó tá fún èèyàn báyìí. Àkíyèsí ni o, nínú ọgbọ́n àgbà láti mú. Bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ìkànnì ọgbọ́n àgbà TV láwà tá à mú nínú bíbélì àwọn bàbá wa mọ́nímọ́ní. Ẹ wo ọfà tá à ń sọ́n pẹ̀ yìí, a máa ń kó nínú afẹ́fẹ́. Wọ́n ṣe máa ń kìlọ̀ fún wa pé tó o bá ti sáṣọ má jẹ́ kí rìsẹ̀ kó tó di pé o ká. Torí tó bá ti bá fẹ́fẹ́ bọ̀ tó bá fi lè bá sára aṣọ tó o bá ti gbé wọ̀ òkú ní mọ̀ wàhálà bá dé. Bẹ́ẹ̀ ni ó ní bó ṣe ń jà. Èmi àpọ́n rẹ́súrẹ́sú, èmi à máa ta alẹ́ ródóródó. Ẹ wò ó, tó o bá ti ṣàkíyèsí pọ́fà ni ṣé ò ń gbọ́ mi, bá ń wá ewé àrùn palẹ̀. Ewé àrùn palẹ̀ ni ó bá ń wá. Tó o bá ti rí ewé àrùn palẹ̀, wá odidi atare kan tó gbó dáadáa. O ò gbọ́ mi yé, odidi atare kan tó gbó dáadáa. Tó o bá ti wá rí odidi atare tí mò ń sọ pẹ̀ yìí, ó lọ odidi atare yìí, ó lọ lọ́tọ̀, ó dà sínú ògò kan. Ó wàá mú ewé àrùn palẹ̀ tí mò ń sọ yìí, ó wàá mú ọtí, òun ló fi gbó, ó gbó bí ìgbà tó ń fomi gbó nǹkan ni. Tó o bá ti wá gbó tán, ó wàá dà padà èyí tó gbó yìí, omi tó yọnú ẹ̀ pẹ̀lú ọtí yìí, ó dà sórí atare tó ti dà sínú ògò. Bẹ́ẹ̀ ni ó dà sínú ẹ̀. Tó bá ti wá dà sínú ẹ̀, ó máa mú gáàsì kankan láràárọ̀, ó yà mọ́gbẹ́, ó tọ̀ mọ́tọ̀. Oògùn ọfà tó dájú ni o, ẹ mọ́ fojú kéré rẹ̀. Àwọn bàbá mi mọ́nímọ́ní, bàbá mi mọ̀yànmọ̀yàn náà fà lé lọ́wọ́ o. Bàbá mi Àyìnlá Àròkò ìbáyọ̀ o, káwòrè wá jẹ́ mọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni nílùú Akíjọlé, bàbá mi Àyìnlá David Oyènẹ́kan ọmọ Omila ní Àdùbí, káwòrè jẹ́ mọ́ rẹ̀ o. Bàbá mi Àlàní Solomon Omila ní Mo Juba rẹ̀ o. Omila ní náà ni olùdarí àrẹ̀mú, àgbélẹ̀fọ̀hùn ẹlẹ́rìn yín ni o. Mò ń kí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá mi lọ, ojú ò ní tì yín.